Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run ọba, àánú Ọlọ́run, oore àjẹǹjẹtàn Ọlọ́run kí ó máa bá èmi àti yín kó máa bá wa gbé, Allahumma àmín. Náà ọ̀rọ̀ mi ní ṣókí ni lórí ọ̀rọ̀ tí ó ń lọ lórí ọ̀rọ̀ Rabitat al-A'imma wal-Ulama. Bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́, bàbá wa Mudirul Markaz àti gbogbo àwa tí à ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, àwa ni mo bá ní gbólóhùn ní ṣókí. Alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ẹ dákun nítorí t'Ọlọ́run kó tó comment wo fídíò mi dáadáa, wò ó délẹ̀, digest ẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ wá comment lé lórí. Ọlọ́run ọba yóò ṣàánú fún wa. Bàbá wa, the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land, Fadilati Sheikh Dr. Yunus Tọ́láhà Olúṣínà Yunus Ayélára, Ọlọ́run ọba yóò bá wa lọ́rọ̀ ẹ̀mí yín, àlékún àlàáfíà ara Ọlọ́run ọba yóò ṣe fún yín, la hawla wala quwwata illa billahil aliyyil azim. Àwa máa ń ṣàdúrà kan ní ọ̀dọ̀ wa ní Ìjẹ̀bú ń bí, a ní ẹ ti fi ọmọdé joyè, Ọlọ́run jẹ́ ẹ̀fà gbàdó. Now, ṣe rí àwọn bàbá tiwa lọ́dọ̀ wa o, ṣe wọ́n pé ọmọ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn, ọmọ Ìjẹ̀bú sì lè mí. Àwọn bàbá wa máa ń kọ́ wa ní àwọn kankan, màá fẹ́ kí ẹ̀yin náà bí ẹ lè apply ẹ̀ sínú method yín. Ṣe rí tí wọ́n bá fẹ́ advice wa, ṣe rí pé kò sí bí ọmọ kékeré bó ṣe lè ní ìmọ̀ tó máa ní òun ò ní gbàmọ̀ràn lọ́wọ́ bàbá o, òun ò lè listen sí nǹkan tí bàbá òun tó bá ń sọ. Àwọn bàbá wa máa ń sọ fún wa pé tí èèyàn bá kéwú, tó mọ̀ kéwú dáadáa, tó bá wá fẹ́ lo kéwú ẹ̀ láàrin àwọn Ìjẹ̀bú, wọ́n á ní wàá kọ́kọ́ kéjẹ̀bú kó tó bẹ̀rẹ̀ sí lo kéwú. Kí ni tó mọ̀ ké Ìjẹ̀bú kó tó máa lo kéwú? Òun ni pé kọ́kọ́ understand wọn, wàá kọ́kọ́ understand situation wọn. Kì í ṣe pé bó ṣe ń gbébọ̀ yẹn náà ló máa gbélé wọn lórí bíi. Ṣé mọ̀ pé ẹni tí àwọn bàbá wa sọ yẹn ó papọ̀ mọ́ hadith tí Rasulullah sallallahu alaihi wasallam ní tá a bá wọnú ìlú kan, èèyàn máa kọ́kọ́ farabalẹ̀. So bóyá kẹ́ ẹ lo method yẹn náà tí mo fẹ́ kẹ́ ẹ lò ní pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tó ṣe pé kò ní ìdí pé kí a máa sọ nípa ẹ̀, pàápàá jùlọ lórí mímbàr. Torí pé tí ẹ bá wò ní Nàìjíríà lénìí, nínú gbogbo lèmọ́mù tó wà ní Nàìjíríà yìí, kò sẹ́ni tó trend tó yín. So eléyìí fi hàn yí pé authority nìyín, olórí ìlú kan nìyín. Torí pé chief imam, the grand chief imam of odindi city kan nìyín. Àwùjọ tí ẹ máa ń kójọ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ àwọn tí ẹ máa ń kójọ lọ́sẹ̀ẹ̀sẹ̀ tí wọ́n máa ń wà wájú yín tí ẹ ń ṣe kútúbà fún lọ́sẹ̀ẹ̀sẹ̀, ọba àlú ò rí kójọ bẹ́ẹ̀ o. Ìyẹn fi hàn yí pé authority nìyẹn. Ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe pé ọ̀rọ̀ inú ilé a kì í sọ ń ta. Ṣe rí àwọn àfáà wa àgbà nínú Islam. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ ọ̀rọ̀ kan. Àfáà wa kan, kí Ọlọ́run bá kó bá wa ṣe àlékún àlàáfíà ara fún wọn. Wọ́n ṣe lecture ní mọ́ṣáláṣí kan ní ọjọ́ kan ni. Nínú mọ́ṣáláṣí tí wọ́n ti wá ń ṣe lecture yìí, ṣe mọ àwa ọ̀dọ́ ní àsìkò gbà yẹn nìkan ni wọ́n bá náwó ló bá ní, Ustaz, ẹ jọ̀ọ́ ṣé Salatul Fati dáa kí a máa kà á lẹ́yìn ìrun? Ṣé mọ̀ yí pé mọ́ṣáláṣí lèmọ́mù tó wà nínú mọ́ṣáláṣí yẹn, lèmọ́mù yẹn Súfí ni, ó sì máa ń ka Salatul Fati. Àfáà yìí wá ó bèèrè ọ̀rọ̀ Salatul Fati nínú mọ́ṣáláṣí yẹn, ó mọ stand àfáà ẹ̀, ṣùgbọ́n nǹkan tó fẹ́ ṣe ni wípé kí àfáà kó sọ̀rọ̀ Salatul Fati. Ṣé wàá mọ ohun tí àfáà ṣe? Àfáà tó ní làákàyè. Ustaz bá ní in tó ṣẹlẹ̀ ní pé question yẹn o, èmi kọ́ ni máa dáhùn ẹ̀, bàbá wa imam ni wọ́n máa bá wa dáhùn ẹ̀. Ibi tí wọ́n bá dáhùn ẹ̀ sí, ibẹ̀ náà láti fi lẹ̀ sí. Imam ló dáhùn ẹ̀. Nítorí pé kí ló fà á tí wọ́n fi ṣe bẹ́ẹ̀? Òun ni wípé ẹni tó fúnni láyè láti wá ṣe wáàsí nínú mọ́ṣáláṣí ẹ̀, láti lè wá bá àwọn èèyàn sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ nǹkan kékeré yẹn kò yẹ kí a jẹ́ kí a lose opportunity
láti lè rí àwọn èèyàn là kúrò. Tá a bá ti rí wọn là kúrò, ọ̀rọ̀ Sọ̀látùl Fátì lásìkò tó fẹ́ block wa yẹn ìbá máa block wa. So màá fẹ́ kí ẹ lo method yẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú yìí pé lágbádá support mi, tàmọ̀dù support mi. Ṣe rí gẹ́gẹ́ bí imam, ṣe rí gbogbo èèyàn àtẹni tó support àtẹni tí ò support yín, ẹ ti jẹ lè mọ́ọ̀mù lé everybody lórí. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé, chief imam, grand chief imam náà máa pè yín. So tiyín ti yàtọ̀ sí ti oníkálukú. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn nǹkan tó bá máa mú ọ̀rọ̀ wá, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ ńlẹ̀ yìí, ẹ dákun nítorí Ọlọ́run ẹ má sọ sí. Ṣe rí pé àwọn èèyàn ti bá yín sọ, ẹ̀yin ẹ má sọ sí. Ẹ má bọ́ sórí mímbàrí kí ẹ wá máa fèsì. Rárá, ẹ fèsì nǹkan míì. Ẹ disappoint ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ gbọ́ nǹkan lẹ́nu yín. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ mi náà ni bàbá wa Mudirul Markaz, Ọlọ́run bá a ṣe àlékún àláfíà ara fi yín, Ọlọ́run má ṣe àìjẹ́ kí ẹ pẹ́. Bàbá wa sà, ṣe rí nínú Islam, ṣe rí tí èèyàn bá ti jẹ́ iye imam, àfáà wa ní ẹ mọ̀ dáadáa. Ṣe rí tí èèyàn bá ti jẹ́ oyè lè mọ́mù, ó ti di aṣíwájú o. Ó ti pẹ̀lú àwọn tó ṣe pé a ní láti máa bọ̀wọ̀ fún, kódà bó jẹ́ pé àwa làáfáà ẹ̀. Ṣe rí in tó fi máa ń yàtọ̀ lọ́dọ̀ àwọn akadá nìyẹn. Ṣe rí tí lecturer tó kọ́yàn ní yunifásitì tó bá padà pàdé èèyàn lẹ́yìn ọdún tó pẹ́, tó wá rí wípé ẹni yìí náà ó máa ti gba PhD, ó ti ṣe gbogbo ẹ̀, ó máa fún ní respect wípé kò dúró, òun náà ti dé àwọn ipò authority kan, á máa fún ní ọ̀wọ̀ ẹ̀. Ṣe rí ẹni tó jẹ́ student yẹn, òun ló máa dá ọ̀wọ̀ padà fún àfáà ẹ̀ àbí fún lecturer ẹ̀ wípé ọ̀gá mi ni wọ́n nígbà tí wọ́n ń kọ́ wa. Ṣùgbọ́n kì í ṣe pé ń ṣe ni professor nítorí pé èmi ni mo kọ́ nígbà tó wà university tó máa sọ̀rọ̀ sí ní sísọ̀rọ̀, tó máa address ẹ̀ ní títàbùkù. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì sà, ẹni kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wípé kó present ẹni nígbà tí ẹ bá tí yọ lèmọ́mù tó wà ńbẹ̀. Sà, ṣé ẹ fẹ́ kán yọ lèmọ́mù ni sà? Ẹ jọ̀ọ́ sà, kí ni nǹkan tí ìmáàmù ṣe tó fi dìsáàfù yíyọ sà? Kí ni nǹkan ẹ̀ṣẹ̀ tí ìmáàmù ṣẹ̀ tó fi dìsáàfù pé kí a yọ, tó fi jẹ́ pé yíyọ ló kù tá a máa yọ? Kí ni ìmáàmù ṣe sà? Kí ló fà á? Ẹlẹ́ẹ̀kejì, ẹ wá ní ẹni tí Ṣọ̀ún bá present as imam, òun lè máa adopt sà. Ẹ sà, ẹ fẹ́ create chaos ni, ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ni. Aráàlú yan lèmọ́mù, aráàlú tó yan lèmọ́mù náà ló yan ọba. Aráàlú tó yan lèmọ́mù náà ló yan ọba. Àwọn aráàlú tó wá yan lèmọ́mù tó sọ pé ẹni tó máa jẹ́ ìmáàmù wa rè, kì í dẹ́ ṣe pé wọ́n déédéé yàn, wọ́n ní kí wọ́n ṣe ìdánwò ni. Ìmáàmù Tọ́lẹ́hà wá emerge. So ẹ̀yin wá ń sọ fún Ṣọ̀ún wípé kó present ìmáàmù míì tóun lè máa gbà nínú rọ́bítọ̀. Ẹ sà, ẹ fẹ́ fi dá wàhálà alẹ̀ ni nínú ìlú. Àwọn ará Ògbómọ̀ṣọ́ ò ní dáríjì yín. Ẹ fẹ́ fi dá wàhálà alẹ̀ lÓgbómọ̀ṣọ́ ni, ẹ fẹ́ create chaos lÓgbómọ̀ṣọ́ ni. Kò tọ́ bẹ́ẹ̀. Rasulullah sallallahu alayhi wa sallam dẹ̀ tó sọ fún wa wípé mùsùlùmí al-muslim akhul muslim, ọmọ ìyá kan náà ni wá, ọmọ ìyá kan náà ni wá. Ẹ wá fẹ́ dá ọmọ ìyá yín padà lọ sọ́dọ̀ ẹni tó ti ń yẹpẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Anábìíní la yadhlimuhu, a ò gbọ́dọ̀ ṣàbòsí ọmọ ìyá wa, wala yakhzuluhu, a ò gbọ́dọ̀ yẹpẹrẹ, a ò gbọ́dọ̀ disgrace ẹ̀, wala yukadhibuhu, a ò gbọ́dọ̀ paramọ́, wala yuhqiruhu, a ò gbọ́dọ̀ wọ̀ ńlẹ̀. Ẹ sà, ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń dragi ẹ̀ nínú mud. Kò tọ́. Olórí ìlú ni, olórí grand chief imam ni of Ògbómọ̀ṣọ́, òun ni Ìmáàmù Tọ́lẹ́hà. Ẹ dákun bàbá wa, ẹ dákun torí tọlọ́hun.
ṣe rí ńgbà míì máa ń wà tó jẹ́ pé ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà ó máa ń ní agbára. Ṣe rí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ pàápàá jùlọ nípa ọ̀rọ̀ Islam ó ní agbára. Ẹ bá wa máa wò ó, ẹ bá wa máa kọ́ṣọ̀n, Ọlọ́run ọba yóò bá wa pẹ̀lú yín. Ẹlẹ́ẹ̀kẹta, Rabitatul A'imma wal Ulama. Ẹ dákun torí tọlọ́hun, ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wa o. Ṣé rọ́bítọ̀, ṣé nínú rọ́bítọ̀ yìí, ṣé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ṣé politics là ń ṣe ń bẹ̀? Nítorí pé ọ̀rọ̀ wa fẹ́ máa jọ bẹ́ẹ̀ o. A ń láti avoid nǹkan tó ń jẹ́ politics àti favoritism. Pé ẹni yìí, ẹni tí wà rèé. Tó bá jẹ́ wípé ẹgbẹ́ ni, ẹgbẹ́ a máa disagree to agree ni. A máa disagree to agree ni. Ẹ dákun torí tọlọ́hun, ẹ̀yin bàbá wa tẹ́ wà ńbẹ̀, ẹ̀yin bàbá wa, ẹ̀yin gbogbo àfáà wa ńlá tó wà ńbẹ̀, ẹ dákun torí tọlọ́hun. Ẹ jẹ́ ká máa treat gbogbo àwọn imam equally, kí a sì máa follow due process. Ṣé kò sí disciplinary committee nínú rọ́bítọ̀ ni? Tí imam kan bá tiẹ̀ wáṣẹ̀, ṣé gbangba, ṣé àwọn tí a yàn as a disciplinary committee yẹn, tí àwọn èèyàn ò lè handle ẹ̀ ni? Kàn handle ẹ̀ nínú yàrá kan. A rí bí wọ́n ṣe ń ṣe é. Ṣé àwa tá a fẹ́ bá ìjọba sọ̀rọ̀ wípé wọn ò ṣe dáadáa rèé, báwo làwa ṣe ń ṣe àárín tiwa? Ẹ dákun ẹ̀yin bàbá wa, ká máa mọ̀ọ́mọ̀ ká máa bú ìmáàmù ní public kì í ṣe ohun tó tọ́, kì í ṣe ohun tó tọ́. Ọlọ́run bá yóò ṣàánú wa. Ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ mi òun náà ni wípé gbogbo àwa náà tá à ń gbèjà, ṣe rí ìgbà míì máa ń wà tó jẹ́ pé àwa tá à ń gbèjà yẹn, àwa là ń dákún ọ̀rọ̀, àwa là ń dákún ọ̀rọ̀. Ṣe rí a ní ìdí láti máa attack personality ara wa kí a tó sọ̀rọ̀, ká tó pass message. Kò mí pé ká máa attack personality ara wa. Nǹkan yóò kí èèyàn lè jẹ́ láyé tí Ọlọ́run bá ti gbé sípò, ẹ má jẹ́ attack personality ara wa. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀. Ṣé ẹ rí lágbájá yìí, ó ti sọ̀rọ̀ báyìí rí, in tó sọ lọ́wọ́ ni ká jẹ́ ká address. Èyí tó ti sọ sẹ́yìn yẹn jẹ́ ká fi wọ̀n yẹn lẹ̀. Ẹ dákun nítorí tọlọ́hun, èmi ń sọ gẹ́gẹ́ bí ọpọlọ ti tèmi tó kéré púpọ̀ láàrin títí yín tó tóbi. Ọpọlọ tèmi kéré púpọ̀ láàrin tiyín, ṣùgbọ́n tí a bá lè mú lò, àárín wa yóò tò, àárín wa yóò dáa. Oníkálukú àti wá form group, àwa kan against, àwa kan in support. So eléyìí kọ́ la máa fi promote Islam, eléyìí kọ́ la máa fi propagate Islam. Àtèmi àtiyín, Ọlọ́run bá yóò ṣàánú wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.